Funke, you are too proud, too full of yourself. What do you have? Ṣé Funke fẹ́ bọ́ ìyá rẹ̀ ni? Kí ni Funke ní tí ìyá rẹ̀ ò ní? Ìyá rẹ̀, you need to respect yourself. What do you think you are? That a whole Toyin will come and greet you where you are sitting down and then you ignore her. Eléyìí tí ẹ ti wà too ridiculous jù. Over sabi àti yẹn ló dùn because òun ló underrate jù. Wọ́n bí akọni wọ kíní. Never feel disappointed in any form, in any way, in any manner. Ìyàwó yẹn ti ní problem lọ́dọ̀ Toyin bó ṣe wà yẹn. Lindos kò sẹ́ tó yàwó rẹ̀ tó Toyin o. Ẹ má bẹ̀ o. Finish anybody jù. Òun nìyẹn mi ní parọ́ fún yín. But I want to tell you something today. Funke ti gápa rẹ̀. Okay. Ó kọ̀ wọ́n yàpọ̀ yẹn pé ìwọ ni sàwáwò òun, ìwọ ni sẹ́ẹ̀tì òun. Tàwọn Toyin o kò ṣe sẹ́ẹ̀tì ìyàwó Funke ó jù lọ. His ways are not our ways, and his thoughts are not our thoughts, because he's not a man that he should lie, nor is he a son of man that he should even repent. Life Funke tó bá ti lọ wo she must obey. Gbogbo ìgbésí ayé ẹ̀ ló fi ṣe fíìmù she must obey. Ó máa ní fake account bí 50. Ní tó bá ti lọ sí cinema, ó máa sọ fún yín pé ó lè fún àwọn other film ní 2 times láti show in a day. Wọ́n fún Funke ní 5. Ṣé wá rí nígbà tó ń ṣẹlẹ̀ yìí? Àìbẹ̀ làṣírí ẹ̀ ti tú. Ṣé rí tó bá ti feel pé ó fẹ́ dá lójú gbogbo èèyàn, ó máa padà dẹni burúkú nìkan tó ń kó bá ìyá rẹ̀ nìyẹn. Toyin tẹ́lẹ̀ wọ́n o, pé kò ní fún jẹ́ yẹn wọ́n bí dá. And I'm not speaking just mere words. I am speaking from knowledge. I am speaking from experience. Ẹ rò pé ẹ fẹ́ dójú tì ní ara yín lẹ fi ṣẹ̀sín. Wọ́n máa sọ pé Toyin ló ń pè wọ́n pé kán máa sọ̀rọ̀. Ẹ rò pé adìdìrín bíi ti èló ni Toyin Abraham ní tó fẹ́ fi ra irú èèyàn bíi tiwa yìí. Yes! Ẹ rò pé elébi ni wá. Pé ìwọ lájọ wà papọ̀ lájọ ń rú Funke ìtẹ́lẹ̀. Suddenly o tún wá padà di wọ́n àti Funke wá ń dira imú ẹjọ́ ṣe prayer ẹjọ́ ṣe fíìmù papọ̀. Ń borí kóun wà. O ti róhun pa. Mo fọlọ́run bá búra mo mọ̀ wọ́n amúra wa dáadáa. Ó máa jẹ gbà lọ́wọ́ Toyin yẹn. Kò sí bó ṣe fẹ́ yìí mo ìfẹ́ mọ̀ kó tó fẹ́ ṣe. Pé kò sí ó lè má jẹ lọ́sù yìí o. Bó ṣe lọ́ pakuru mọ́ Funke yẹn ìyá ẹ̀ ṣì máa jẹ ọjọ́ máa ṣèkà fúnra wọn láìpẹ́ yìí. Because you have helped someone does not mean that person is going to pay you back with the same good that you have done. Àkílẹ̀ ìjà ìwọ̀n Funke yẹn ọ̀yà jẹ́ntù sí lọ́wọ́. Even gan Messi àìgbé o jẹ́ntù bí o kó pọ́ọ̀bù ni. Ọ̀yà dọ̀rẹ́ ẹ̀ pa. Báwọn méjì ò ní fúnra wọn jẹ. Àfi tó bá yẹ pé àjẹ́ kan le jù kan lọ ó ti wò pé jẹ́ kó rí ẹ pé o. Ọmọ ó ti pretend ó ti ṣe bí everything is cool, everything kò lè hide ẹlẹ́tàánú kò lè sí bó ṣe lè kò lè hide tó bá ṣe rẹ́lá tó bá ṣe rí ẹ báyìí máa bí sí ni ó gbẹ ò ní ìgbàsẹ̀ ó ti wọ yáàṣì náà still náà you are oh beautiful náà ó ti ṣe makeup dànù náà ó burẹ́wà. Àti Funke àti like twice. Kí ọkọ bá pe Funke láti lórí péjì mi o olórí burúkú bọ̀bọ̀ kan tó wà l'Amẹ́ríkà wọ́n pe bọ̀bọ̀ yẹn ní Jagaban òun ló ṣiṣẹ́ fún bọ̀bọ̀ yẹn àti Toyin jọ wà tẹ́tẹ́lẹ̀ ni kó tó di pé Toyin àti bọ̀bọ̀ yẹn ní misunderstanding bọ̀bọ̀ yẹn choose Funke ni bọ̀bọ̀ yẹn náà ló bú ó máa ń bú gbogbo èèyàn ó ti bú Baṣọ̀run rí tí wọ́n lọ sí fíìmù Mercy Aigbe kò lè sọ̀kọ́ tójú ẹ̀ rí ni ní sinimá ní tó bá ti lọ sí sinimá wọ́n máa sọ fún yín pé ó lè fún àwọn other film ní 2 times láti show in a day wọ́n fún Funke ní 5. Ṣé wá rí nígbà tó ń ṣẹlẹ̀ yìí àìbẹ̀ làṣírí ẹ̀ ti tú bí pé yes kí ló dé tó kó ti tiẹ̀ anything sold out àwọn tó kù wọ́n máa force àwọn tó kù pé ìgbà tó fíìmù kan lẹ fẹ́ wò ó tẹ́ bá ti wá débẹ̀ wọ́n á sọ fún pé ìyẹn ó di 6 o'clock kan tó ṣú ẹ̀ wọ́n tó dẹ̀ fẹ́ lọ wo fíìmù tó ti kú òun lé ní 2 o'clock tó fẹ́ wo fíìmù tó ń sọ fẹ́ kó di 6 o'clock ò ní fẹ́ lọ kó tún padà wá ṣó ti yẹ yín àwọn yẹn máa ní pókè fíìmù wo lé ọ máa ní kán wo fíìmù Funke but this time around bèbí ti ṣẹ́jú ṣẹ́rí tó bá ti feel pé ó fẹ́ dá lójú gbogbo èèyàn ó máa padà dẹni burúkú nìkan tó ń kó bá ìyá rẹ̀ nìyẹn. Exactly. Tẹ́rí ìyá rẹ̀ máa fẹ́ pé I want to she's a peaceful person. Mo sọ ọkọ tẹ́lẹ̀ jẹ́ ká tó di pé wọlé mo ní kò ṣe é gbèjà tẹ́ bá ń ba drag èèyàn kan sìn tẹ́ ń ba gbèjà èèyàn kan sìn ó máa padà bójú yín jẹ́ ni ọ̀la ó lè sọ pé ohun àtẹniyàn ò jà mọ́ o ohun àṣẹ kìíní kan and gbogbo èèyàn tí ìyá rẹ̀ bá ní issue pẹ̀lú tó bá ní problem pẹ̀lú ni Funke máa ń lọ ń bá. Bẹ́ẹ̀ni. So láti fi sọ pé ó fẹ́ sprite ẹ̀ tó bá ní mọ́ ìyá rẹ̀ mo ti gbèjà ìyá rẹ̀ ríńjọ́ kan tó yẹ pé ojú pa bọ́ á padà sẹ́tù ẹ̀ o ìkọ́ ta fóòkù òkú gbà mo mú ọmọ yẹn mo yẹ̀yẹ́ ọmọ yẹn mo ní kí ló dé nígbà tí ya dáhùn yà please kíní kan I don't want this thing o I want peace o àṣẹ kíní kan o àṣẹ kíní kan bóyá láfi wo wèrè ni ọ̀rá kòkòrà yá. Ìgbà wo ló parí ìjà pẹ̀lú gẹ́ẹ̀tọ̀ jọ ń ṣe Jennifer ń gbà yẹn kí ni gẹ́ẹ̀ náà ṣe fún gbà yẹn tó fi bá gẹ́ẹ̀ náà jà. Ẹ̀ka ní ìṣọ̀tán. Bí o tó yọ bèbí wọ́n tún jà. Ọlọ́run àbórí tó yọ ọbọ ibi burú ni Ọlọ́run ló mọ òun àti tó yọ bí yẹn náà lọ padà pé I plead to God ìtìṣẹ́ kíní kan kí ló kọ́ wa járí gbogbo àwọn family problem ẹ̀yẹn kò kan èmi kò bá mú tó yọ bèbí kó bàjà kó mú tóbi kó fọ lórí kó mú kàmú kó family problem ẹ̀ nìyẹn àwọn tó jọ tó gbé dìde family but I'm saying this thing nípa ohun ìyá rẹ̀
this video will get to you. Mama, itori àwọn tó wà is 1.5. Now, Iyare, you need to respect yourself. We, your ad fans, is getting too much. Me, real love you. You respect me, I respect you. Tibari yo mi ti mo le love. Ẹ̀yin méjì náà ní industry yẹn ni. Ní ti Yorùbá film ẹ̀yin, ní ti olórin Davido, and there's nothing that can change it. Ẹ̀yin méjèèjì yẹn, I can't say me tell le gbà kí ọ̀pọ̀ rubbish ẹ̀yin méjèèjì lójú mi. Iyare, this thing is becoming annoying. You need to respect yourself. Respect yourself. Everybody cannot love you. That's the thing. If you think get it wrong in you. You think you should know that I have peace of mind. Despite whatever you are doing, people will still condemn you. Ṣebí your comment section kan ṣe ó pé ṣebo tí mo Funke kí ló ń kí Funke fún alábòsí ni mo ṣe pé fẹ́ nìyẹn ni mo ní alábòsí in what sense ṣé Funke fẹ́ bọ́ ìyá rẹ̀ ni ṣé òun ló kí ni Funke ní tí ìyá rẹ̀ ò ní. I will bring you up my star girl please wọ́n fẹ́ kí tó fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ kí ni Funke ní táwọn tí ìyá rẹ̀ ò ní ẹ dẹ́ kí n fáwọn èèyàn kan sọ̀rọ̀ ẹ kálẹ́ mọ́mí Adébánkẹ́ ẹ kálẹ́ ma. Yes ma, ẹ kálẹ́ sister Bisola. Ma. Era ma. Yes ma. Ẹ kálẹ́ ẹ kú bẹ́ẹ̀dì ọmọ yín ọjọ́ sí o aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run nínú ọlá nínú ìdẹ̀ra o. Ẹ ṣe inú tiẹ̀ ń bí èmi bí mo ṣe wà. Inú ò lè bí yín tó mi mà. Inú ń bí mi torí àwọn kankan wà Tóyìn mo ti ọkọ fẹ́ commend ẹ sórí dressing ẹ yìí lásán pa wọ́n ni. In fact látòkè délẹ̀ ó set look at you in fact ó dùn yàtọ̀ orí bí mo ṣe ń rí ẹ orí mi ń wú. Ìwọ wá gbére bó ṣe wà yìí lọ bá ugly bitch ìdún ẹni tí ò fine. I'm sorry anybody tó bá fi ìpọ̀rọ̀ tí mò ń sọ yìí. This is not good. Something that is not good is not good. Ẹ jẹ́ in tí kò bá dáa tá a bá rí a máa sọ pé kò dáa. This is bad. This is bad. Ìwọ jókòó sórí chair Funke Akindele jókòó sórí chair Tóyìn dẹ̀ dìde ó wá kí yín. See, mi ò blame ẹ̀ pé lọ kíyàn tó ti yé yín. Kíní yìí ó dàbí pé kíní yẹn ó ti mọ́ ọmọ yìí lára. Ṣó ti yé yín bí ká máa kíyàn kiri ká máa kúnlẹ̀ kiri yẹn ó ti mọ kó ṣe pé ìgbà kan mo máa wò pé bóyá ó fi ń pretend ni but later mo wá rí i pé kò ń ṣe pé ó ń pretend ó dà pé kíní yẹn is part and parcel ara ẹ̀ ó ti mọ lára ìgbà míì gan ó lè má fẹ́ ṣe á ti rí i pé òun ti ṣe tán kó òun tún tó ṣe so ẹ má jẹ́ ká blame ẹ̀ pé ó lọ kí òun fi ìwà wípé ọmọ tó lẹ́kọ̀ọ́ lòun táwọn èèyàn ń fẹ́ ìlú fẹ́ mi lóye àwọn ẹni táyé ń fẹ́ tó ti yé yín òun ìwà tóun wù tiẹ̀ nìyẹn nípa pé ó dìde ó lọ kí ìwọ wá jókòó sórí chair ọmọ yẹn dẹ̀ ń kí ẹ ó tún fọwọ́ gbá bí irun ẹ báyìí ó tún gbá irun ẹ ó tún gbá owó ẹ kúrò níbi irun ẹ Fúnkẹ́ ìwà tó wù yóò dá it's a no no ẹ jẹ́ káwọn èèyàn sọ fún it is a no no wọ́n kàn sọ pé òkì sọ̀rọ̀ òkì ìkànnì ẹ you are wicked you are wicked this is bad. Èmi ò tiẹ̀ mọ̀ nǹkan tí mọ́mí dé ṣe fún. This is bad kí ló ṣẹlẹ̀ kí ló dé. Mi mọ̀ nǹkan tí mọ́mí yẹn ṣe fún mi. jọ̀ọ́ jẹ́ kí n sọ fún ìyá mi ìwọ ò nìkan ò lè máa rẹ́ni lọ títí bí ilé ayé ṣe rí nìyẹn ṣé bó ṣe rí ní 2 years ago ló ṣe rí sìn àwọn kan ló ń rìn kí wọ́n tó rìn nígbà tó dé orí ní tiẹ̀ fi ọmọ iná sílẹ̀ jẹ́ kó náà lògbà títí ẹ̀ jẹ́ kó lògbà tiẹ̀ kí ló dé ó ń sọ ẹran mẹ́ran kíkan kankan pa ni ó dẹ̀ wá dìde wá kí ẹ ó tún fọwọ́ kàn ẹ́ ní evidence yẹn wà ó wà like ó wà lára ẹ̀ ẹ máa wùwà tó dáa ẹ sì pera yín ní àwòkọ́ṣe ẹ sọ pé àwòkọ́ṣe ni ó wùwà àwòkọ́ṣe kankan Fúnkẹ́ èyí tó wù lọ́sàn-án yìí ó burúkú jáì wọ́n á dẹ̀ bẹ́ẹ̀ pín káàkiri it's a no no. Ẹ̀yin náà lẹ sọ pé ǹjẹ́ in politics tẹ́ fẹ́ jẹ́ káwọn èèyàn máa wárí fún yín you are too proud too full of yourself what do you have àwọn kan wà tí wọ́n ní ìtọ́jú tiẹ̀ lọ bẹ́ẹ̀ náà ṣe ń gbà yẹn tán mú ọrùn ọmọ bàbá tó máa ń ṣe fíìmù mọ́ bàbá oní sinimá yìí kí lórúkọ ọmọ yẹn bá mi rán mi létí ẹjọ́ ọ̀bọ tó máa ń ṣe sinimá yìí tó sọ̀rọ̀ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n mú ọrùn bọ̀bọ́ yẹn tán fẹ́ pa tán bẹ̀rẹ̀ sí ní bú ọmọ bàbá Fọláyan just because he just said something ó bẹ̀rẹ̀ sí ní ṣe kò sẹ́ni tó lè jèrè ọ̀rọ̀ lára ẹ Fúnkẹ́ wàá ti sáré lọ sórí story wàá ti sáré lọ kọ́ kí ni Tóyìn ṣe fún ẹ ó máa wọ̀ tó wọ̀ yẹn á tún wọ̀ level tó wọ̀ á tún wọ̀ jù bẹ́ẹ̀ lọ kó tó bá fẹ́ ṣe ni kó lọ ṣe kẹ́kẹ́ kó sì dànù kẹ́kẹ́ kó rí burúkú wọlé tẹ́ẹ̀kì yé gbé jẹ́ fórí tó jẹ́ wípé ìlú níbínú ti ba ayé yín jẹ́ what do you have what do you think you have that a whole Tóyìn will come and greet you where you are sitting down and then you ignore her that's bad. It's a no-no. No ti ẹ̀ ń bí mi. Ẹ kó ṣì dànù.
àwọn tó ń wárí fún yín náà ní pé kinní ṣó ń bọ̀ ni àbọ̀ òfin lówó oúnjẹ àbí wọ́n ló jẹ́ gẹ́gẹ́ bí ọkọ kí ló gbà lọ́wọ́ ẹ̀ ṣó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ ni àbó gbọmọ lọ́wọ́ rẹ̀ àbọ̀ pọ́kọ ẹ jẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣógun láyé ni ó ní kálukú ló bá tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó dúró sáàyè ẹ̀ níwọ náà dúró tiẹ̀ ó dẹ̀ ń respect tó fún ẹ fún rẹ ìwọ gan fún rẹ ní respect kẹ́kọ́ sì dànù wọlé tó bá yá ẹ sọ pé àwọn ọmọdé rí yín sí ọmọdé wo lórí irọ́ kan náà jọ ní gbogbo yín irọ́ ní gbogbo yín kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ dẹ̀ wá múra kankan bí olójú kan ṣènáwó kí ló dé ẹ kó sì dànù ẹ ṣe jàre Sister Bisi thank you so much. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ àǹtí Tóyìn gọ̀sẹ̀ fúnra wọn náà ó ti kọ write up sí orí Instagram ìwà ọmọ bọ́ọ̀ delete ẹ̀ but mo screenshot write up yẹn ó bú fún kẹ́gọ̀ ó pè ní àgbáyé òṣì tó bá ṣe torí àǹtí Ìyábọ̀ ṣé ó bóyá ó jẹ́ kí n ṣe. olófòfò please send it to my DM. only me a lot of people tó yẹ pé advance here she can never go wrong in our side. ṣó ti yẹ yín that is it. eléyìí tí ẹ ti wà too ridiculous jù kí ló ní over sabi àti yẹn ló dùn because òun ló underrate jù wọn bí akọni wọ kíní ẹ wọ kan tí Kúnlé Afọláyan sọ ẹdọ kí ni Kúnlé Afọláyan sọ tó bad ó ní owó kí ó sọ títí ẹ ní èèyàn tí ò mọ bó ṣe ń lọ lọ́ọ́ máa sọ pé gbogbo owó tẹ̀ ń pa yẹn owó yìí ló wà wọ́n máa ń dà sí méjì ní àbí mẹ́ta ó sọ títí ẹ ní kí ló ń pe woman yìí Ọmọ́tọ́lá Jọládé she said she cannot dance ẹjọ́ ṣó ti dance náà dọ̀la ìkan tó máa gbà ó máa gbà gbogbo akọ́lá máa díwèé oníjó òfò oníjó òranù gbogbo wa kọ́ bí mo ṣe wà yìí bí mo ṣe láì pé kí n máìmù tí bá ti máìmù orin díẹ̀ kò ń pẹ́ sú mi ìwọ kẹ̀dẹ̀ lẹ́yìn sí oní strength nítorí pé ṣáwa gbígbẹ ni ó gbẹ ò ní ìgbàsẹ̀ ó ti wọ yáàṣì náà still náà you are beautiful náà ó ti ṣe make up dànù náà ó burẹ́wà nítorí pé beauty kò kí n ṣe ojú inbuild ní beauty wọ́n ti ṣe bí ìgbà kan náà bí ọ̀rọ̀ kìíní náà lè ti parí ẹ̀ ẹ ti gbàgbé pé pàdé pàtí ní ó pàdé ẹ̀ pàtí kan tó kúnlẹ̀ tó ń kí pẹ̀lú kàmù tó fi rẹ́rìn tó fi ṣe kìíní kan ìjọ ìmọ̀ ọkọ̀ sọ pé wáyú ọjọ́ yẹn gan mo pè ya rè mo ní kí tẹ ṣe ń kúnlẹ̀ kìíní ó ní sis ó lójú òun lọ ó ní kí ló fi jù yín lọ bọ̀ mo wá tẹ̀sí pé ó kí nígbà yẹn dẹ̀ ti sẹ́tù ẹ̀ ọ̀rọ̀ ṣẹ́rí ìjà lára kò sí kọ̀tẹ́fẹ́ ṣiṣẹ́ ò ní ìdá tí ṣẹyìn tọ́mfẹ́m ọmọ Yorùbá ni ẹ́ ọmọ Ìbàdàn ni ẹ́ ó gbọ́ Yorùbá dáadáa ò ní ìdá tí ṣe tó bá ti ní lára ẹ̀ kò sí kan tó lè mọ́ ṣe lójú ẹni ẹ̀. ó kò surprise mi because bí mo ṣe join live náà lẹ́ẹ̀kan ó ní mo lọ́dà fún mi tí mo fi rí fídíò yẹn ṣe mọ kínú máa bíyàn láti inú because I was like the fact èyí tí ẹ máa ń fẹ̀dí ara ẹ̀ síta fẹ̀dí para ẹ̀ mọ́ díẹ̀ ẹ tẹ̀ máa pretend kò mọ́ wà tẹ̀ kí dáadáa àwọn yóò tẹ̀ pa ó ti pretend she cannot hide it anymore ni ó ti pretend ó ti ṣe bí everything is cool everything kò lè hide ẹlẹ́tàánú kò lè sí bó ṣe lè kò lè hide tó bá ṣe ń rí ẹ báyìí máa bí sí ni Tóyìn everybody flame tó lọ kí náà ẹlẹ́tàánú ni. àti Fúnkẹ́ àti like twice. kí ọkọ máa pe Fúnkẹ́ láti lórí péjì mi o. ẹ mọ̀ kọ́ ṣe rí mo sọ kíní kan mo sọ pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò ń ṣe pé wọ́n bẹ̀ sí débẹ̀ yẹn tí ò kí ẹni tá à ń sọ yìí right àwọn èèyàn tó sọ pé kò yẹ kí wọ́n bẹ̀ sí kí kò yẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò ń ṣe pé òun ló kọ́kọ́ ignore wípé mi ò ní kí ẹni yìí this video really shows who this person is ẹ̀yin mo ti rí platform kan sìn Tóyìn lábòsí ayé yín ti bàjẹ́ nǹkan tẹ́yìn tí ẹ kì í ṣe celebrity tẹ́ ẹ lè gbà láyé kí ẹ kúrò ní ibi tẹ́ wà. ẹ̀jú mi àwọn ọ̀rọ̀ mi personal video kí ni pé Bisco talk to your favourite. ẹ wọ́n ti fẹ́ pè mí pa I swear to Almighty God ọlọ́run seriously àwọn èèyàn ti fẹ́ pè mí pa náà pé kìnnìkan she is fine kò kí ni ṣebí showbiz làwọn méjèèjì wà they will be fine both of them will be fine they will be fine títí next week n sin gbogbo ẹ àwọn tó ń ṣe analysis everything wọ́n máa kúrò lórí ẹ but then again eléyìí ó send signal sí public nípa èèyàn tí Funke Akindele jẹ́ ìyá àdúrà aṣọ tó ń wọ̀ kiri aṣọ white wọn tó ń wọ̀ kiri tó ń sọ pé ìyá àdúrà là Tóyìn ò pa yín lọ́mọ o ìyá àbèjì Toyin Abraham kò pa yín lọ́mọ kò sí nǹkan tí mi ò bóyá àwa tá wà ní public tá àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní kò tẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nínú ilé ọ̀hún gan-an kí ló ti àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́ kí ló Tóyìn pa yín lọ́mọ ni kí ló dé ẹ rò pé ẹ fẹ́ dójú tì ní ara yín lẹ fi ṣẹ̀sín àwọn èèyàn amọ̀rọ̀ èèyàn tẹ́ ẹ jẹ́ ń sìn
àwọn èèyàn á mọ irú èèyàn tí ẹ jẹ́ ń sìn. àwọn èèyàn ṣe gọ́ọ̀mù ọmọ rẹ́kọ̀dù tẹ́ máa sọ pé Tóyìn ló rán olúwa ẹ̀ kó lọ máa sọ̀rọ̀ fáwọn Tóyìn kankan wọn ò lẹ́nu láti sọ̀rọ̀ lórí social media wọ́n máa sọ pé Tóyìn ló ń pè wọ́n pé kán máa sọ̀rọ̀ ẹ rò pé àdìdìrín bíi ti yín ẹ rò pé àdìdìrín bíi ti tẹ́ máa ń worship owó èló ni Toyin Abraham ní tó fẹ́ fi ra irú èèyàn bíi tiwa yìí yes ẹ rò pé elébi ni wá bíi ti yín. ẹ̀yin máa rí ilé tí Toyin Abraham tó máa fà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ rò pé elébi ni wá bíi ti yín dẹ́ pé owó lẹ máa ń worship lórí social media owó kéèyàn ṣe lájú ẹsìn lẹ́yìn kó máa sọ pé alábòsí ni Tóyìn ogun ọ̀run máa gbá igi mọ́ ẹnu yín ogun ọ̀run máa gbá igi mọ́ ẹnu yín ẹnikẹ́ni tó bá dìde tó sọ pé ẹni Toyin Abraham lábòsí èyí ẹ kó kí Ọlọ́run á ṣe ìdájọ́ fún yín ìdájọ́ gbígbóná dẹ̀ ni. ẹni ẹsẹ̀ tí wọ́n tún wá ń kúlẹ̀ kí yín yìí ó tún kúlẹ̀ kí yín. àbí tí wọ́n tààpù ẹni yìí tẹ̀. èjì wùn mí kò yẹ kó surprise ṣé wọ́n pẹ́ lómi àti ìdí ló máa ti ronú orí ẹlòmíì ti kú. social media ti gba ọpọlọ lọ́wọ́ yín ẹlòmíì láti lábòsí lórí ìdí àwọn olòṣì náà ló máa. àwọn kòrónà náà tún máa sọ pé wọn ò kí wọn wọn á tún ní alábòsí ní Tóyìn kò tún kí fún kẹ. nígbà tí mo débi mo ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ló kọ́kọ́ kí mo ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. mo sọ fún wọn the last time ṣe pé mo sọ bis gold mo ní ọjọ́ kọjọ́ tó máa tún ti fuck up ní social media mo ní mo máa wà lára àwọn tó máa drag yín o mọ́ mi re mo ní máa drag I will even tell Toyin Titans that they should drag you. She was like Ọlọ́run máa dúró sílé mi ní báyìí mi ò ẹ wò kán nígbà tí mo pè wọ́n rọ̀ lẹ́yìn sí owó kọ́ bú sẹ́ẹ̀rì náà mo ní how market oníṣòwò wá fi mi ṣe yẹ like really because èmi kò lè sọ pé mo fẹ́ drag wọn mọ́ I really felt pity for her I pity her because ọmọ kékeré téèyàn ń bọ̀ gan èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún ní public lẹ́yìn tó pé ẹjọ́ wà ní showbiz ni ẹjọ́ wà ní limelight ni ẹni yóò kéré láyé ara ẹ̀ náà nà Toyin Abraham. wọ́n dà pé wẹ́ẹ̀dà tọ́lọ́run dá wọn nìyẹn tó bá tún dọ̀là tó bá tún rí wọn wá tún kí wọn. wọ́n dà pé ẹ̀dá tí débi ṣe wọ́n dà pé ẹ̀dá tọ́lọ́run dá wọn like inú wọn ó ní ọ like inú wọn mọ́ wọn nínú rẹ̀ nìkan tèmi rí níbi ọ̀rọ̀ wọn. mo ti gbọ́sẹ̀ in fact àti Iyabo Ojo àti kọ́mọ lẹ́yìn ẹgbẹ́ nídìí gbogbo ilé in public náà. àwọn èèyàn ti ń support àti Funke o wọ́n ní pé torí December period kan January period kan èèyàn kò lè ṣèyàn kíní kan kó wá yan lójú ayé kó wá máa ṣe kíní kan àti kẹ́ni yìí wọ́n ṣe àbòsí kan ó wà obvious kẹ́ni yìí kò ní ìkọ̀kọ̀ lọ́kọ̀. ẹ má mọ̀ pé ẹ fẹ́ wà lórí péjì ẹ má ka comment. ẹ mọ̀ kan ẹ jẹ́ kí n bọ́lẹ̀ ẹ wo I have a lot of things ẹ wo lórí ọ̀rọ̀ wo ayé wa yìí lẹ́yìn. èèyàn tí ò kì í ṣe celebrity èèyàn tí ò kì í ṣe celebrity gan tó kíyàn pàtì tí wọ́n snub ẹ̀ gan ó máa feel bad káfí wá sọ pé celebrity èèyàn tí ò ṣe celebrity gan tó bá kíyàn pàtì ó máa feel bad. àǹtí Àníkẹ́ ẹ má tún sọ pé celebrity ẹ tún sọ pé A-list actress yes A-list ní Toyin Abraham wà. mo sọ fún ẹni actress kankan bọ̀ mo máa ń follow wọn mo dẹ̀ like wọn but not like kó wá di pé kó snub èèyàn mi ò like ẹ no I don't like it. no problem. normal no matter bẹ́ẹ̀ ṣe máa ń lu blogger ló ń jẹ báyìí. ẹ máa ń pọ kán rí ọ̀rọ̀ wa dìmú àbí ọ̀rọ̀ yín dìmú pé ṣe báwọn fans. ọmọ wa dìmú pé eléyìí ó wà public alẹ dánú sí i. ó yà kó ọmọ pé anybody ọfẹ mo ti ṣe látẹkọ ẹ copy everything ó wà lórí kò ṣe pé kò tó ojú everybody fọ́ ó wà lórí so we will talk about it. gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ ibi tẹ́ máa tọ̀rọ̀ tẹ́bi máa sọ̀rọ̀ sí máa yàtọ̀ sí tìlú Tóyìn ni ò dára ẹ̀ mọ̀ Tóyìn ni ò mọ ìràwọ̀ tó ń lò Virgo ni Tóyìn ṣe rí ẹni bá ti ń lo ìràwọ̀ Virgo kò sí bó ṣe lè ṣe tó àwọn kan máa dìde bí ọ̀tá òun ni ò lọ wádìí ara ẹ̀ Tóyìn ayé máa kú òṣù. They are both Virgo now. ẹ ní sùúrù ṣé Virgo ni Funke Akindele náà ṣé Virgo ni Funke Akindele mi ò mọ̀ bọ́ mo mọ̀. Yes, she's also Virgo, yes. mi mọ̀ ṣé ẹni tó bá ti ń lọ àwọn tó ń lò yẹn ohun tó ṣẹlẹ̀ ó nọ́mà bí Virgo bá ṣoore ibi náà fi ń san tí Virgo àdè máa jẹ́ ẹni tó máa ń lọ́ta púpọ̀ bẹ́ẹ̀ láyé ẹ̀ tó máa fẹ́ wọn ohun tó ṣẹlẹ̀ lónìí ó nọ́mà ìbínú ògo ni ohun tí Tóyìn gbé wáyé òun ni bó ṣe máa lò lọ nìyẹn ṣùgbọ́n wọn kì í rí wọn borí ni òun ni kókó bẹ̀ bọ̀ ṣe wá rí Funke Akindele àwọn tó bá súnmọ́ mọ́ ẹ̀. Desi yìí bàbá wèrè ní Desi only the premier sef no trend na Toyin trend Toyin no go Toyin no trend the premier yẹn gbọ́dọ̀ kó orí. èmi náà ó ti sún èmi dé stage tí Lizzy wá yẹn mi kàn fi wèrè pọ̀ tí ẹ̀ mo yá wá jókòó mi síbí mo yá continue ó ti tọ́ ọmọ mọ̀ tó ti dánwò sí mi lára ṣá. bàbá mi gbọ́dọ̀ máa sọ fún yín ohun tó ti ṣe ní ìkà fún èmi ó yẹ kí n ti di times 3 Lizzy. eléyìí àwọn eléyìí ní ẹ̀mí burúkú wọ́n á gún ẹni irin gbóná sharp irin gbóná ẹ mọ̀ kí ni ọ̀bẹ táwọn yẹn máa fi ń gúnyàn pa yẹn
kọ́ ti bọ́nú náà ìgbé nǹkan tẹ́lẹ̀ ń lò nìyẹn o àkílẹ̀ jẹ́ ìpá fún kẹ́yẹ ọ̀yà jẹ́ntù sí lọ́wọ́ even gan mẹ́sì àìgbé ó jẹ́ntù bí okó pọ́ọ̀bù ni ọ̀yà dọ̀rẹ́ ẹ̀ pa àjọba èyí tó máa fi yà gẹ́sì ni èyí tó yìnyẹn wọ́n tẹ̀jọ́ léṣù papọ̀ ni ṣùgbọ́n wọ́n ti ń jà torí pé bó ṣe lọ́ pakuru mọ́ fún kẹ́yẹ ìyá ẹ̀ sì máa jẹ́ ọjọ́ máa ṣèkà fúnra wọn láìpẹ́ ẹ̀yin ni kẹ́ farabalẹ̀ kẹ́ wá wo fíìmù ẹ lọ ra popcorn báwọn méjì ò ní fúnra wọn jẹ àfi tó bá yẹ pé àjẹ́ kan le jù kan lọ ó ti wò pé jẹ́ kó rí ẹ pé o sọ pé yọ̀mí ti láà máa jà tó bá ṣe wèrè máa ń rún ẹ o wọ́n lè wá jẹ́ntù fún yín gbogbo ọmọ ọ̀dájú ni pé Tóyìn tẹ́mi mọ́ o pé kò ní fún jẹ́ yẹn wọ̀n bí dá. wọ́n lè kó fún rẹ́rìn wọn ní ṣe. èṣù máa ṣàwọn méjì because ìyẹn ti bá débi pé ẹ máa gbọ́ gbogbo ètí fún kẹ́yẹ ṣe yẹn kò lè dùbọ̀ Tóyìn lu wọ́n ara níbi ìṣe bu Ìyábọ̀ yẹn ti ní problem lọ́dọ̀ Tóyìn bó ṣe wà yẹn bó ṣe máa ṣe kà fún kó má jókòó tẹ̀tẹ̀rẹ̀ ó máa nǹkan máa bà á. ọgùn Yomi Tóyìn àbí Fúnkẹ́. Fúnkẹ́ ti gápa rẹ̀. ó kọ̀ wọ́n Ìyábọ̀ yẹn pé ìwọ ni sàwáwò òun wọ́n ni sẹ́ẹ̀tì òun tàwọn Tóyìn kò ṣe sẹ́ẹ̀tì Fúnkẹ́ ó jù lọ àyàfẹ́ ó jù lọ always ṣùgbọ́n pé ìwọ lájọ wà papọ̀ lájọ ń rú Fúnkẹ́ ìtẹ́lẹ̀ suddenly ó tún wá padà di wọ́n àti Fúnkẹ́ wá ń dira imú ẹjọ́ ṣe prayer ẹjọ́ ṣe fíìmù papọ̀ ń borí kóun wà ó ti róhun pa mo fọlọ́run bá búra mo mọ̀ wọn amúra wọn dáadáa ó máa jẹ gbà lọ́wọ́ Tóyìn yẹn kò sí bó ṣe fẹ́ yìí mú ìfẹ́ mọ̀kàn tó fẹ́ ṣe pé kò ṣe ó lè má jẹ lọ́sùn yìí ó máa jẹ láìpẹ́ yìí ó dẹ̀ ti máa fún jẹ gan gbogbo ètí Fúnkẹ́ lọ ẹ wo yóò lè tán yá wèrè láwọn bú yìí o wọ́n máa yìí fúnra wọn jẹ ó dẹ̀ máa padà kó bá wù mí yẹn náà ó máa padà àkóbá yẹn máa padà bá yẹn tíjà yẹn bá máa fi heavy ẹ lọ ra popcorn ọgbà làwọn méjèèjì in combination wọn lọ́rùn Lizzy dé level tó fi dé yẹn so ìjà tí Lizzy ń jà kó ṣe Ìyábọ̀ nìkan ló face ọlá pé ó kọ̀wé pé wo ìyẹn bọ́ sẹ́gbẹ́ kan ó mọ̀ pé àwọn méjèèjì lòun fún jẹ papọ̀ ṣùgbọ́n ẹni tó ya wèrè jù Lindos kò sẹ́ tó ya wèrè tó Tóyìn o ẹ má bẹ́ẹ̀ o ẹni tó ń finish anybody jù òun nìyẹn mi ní parọ́ fún yín n tó bá èmi kọ́ ti fún èmi jẹ yìí wọ́n kọ́ rí pé èmi náà ní Ọlọ́run mo yà gba kámú ni kò yẹ yín wọ́n rún mi gidi o wọ́n rún mi gidi ní parọ́ fún yín wọ́n rún mi gidi. ẹ mọ̀ pé aṣebi oníṣàlàyé má ṣe bí. It has become a pattern. So aṣebi oníṣàlàyé má ṣe bí. Tó bá ṣe bí lójúmọ́ ó máa ń dàbẹ̀ pé bí àwọn tí jẹun ni aṣebi oníṣàlàyé má ṣe bí. Ẹ mọ̀ tí bá wo Nàìjíríà ẹ̀gbọ́n mi o ẹ mọ̀ kọ́ at a time tí bá kọ̀ jókòó sometimes tí bá kọ̀ dá jókòó tí bá kọ̀ ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe lọ tí bá ń wo kéèsì Mohbad yẹn mo máa ń wo gbogbo àwọn tó máa ń support Ìyábọ̀ lọ́kàn mi máa ń béèrè pé is it that wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ Mohbad yẹn ni or are they not I don't understand ẹ̀gbọ́n tí bá sọ pé ó yé mi. sẹ́sẹ̀ wọ́n yọ̀ dájú ni bẹ́ẹ̀ wọ́n yọ̀ dájú ni mi ò kàn gbọ́dọ̀ sọ̀rọ̀ púpọ̀ ni mo wà sabbatical leave. brain every time ló máa rò pé what ẹ̀yin tẹ́ ń sọpọ́tì àwọn tó pa Mohbad mọ́lé ẹ̀ àtàwọn tó ń ṣì jẹ́ pé secret of God ẹ̀yin náà lẹ́ ń sọ pé ẹ nídìí pé kí gọ́ọ̀mẹ̀ntì máa ṣe dáadáa ẹ̀yin lẹ́ ń béèrè fún good governance. You understand? So ẹ̀gbọ́n these people are asking for government to do the right thing but ẹ support àwọn tó pa Mohbad sínú ilé ẹ̀ àtàwọn tó obstruct justice. ṣé láàrin mi àti ṣé ẹrù àwọn ọlọ́pàá Lagos State àti Lagos State government wọn ò mọ̀ pé táwọn fẹ́ mú àwọn èèyàn right suspect ó yẹ kó bẹ̀rẹ̀ látòrí àwọn tó wà nílé Wùnmí àdúrà ṣé wọn ò mọ̀ láti bẹ̀rẹ̀. It's because majority of you are not participating in nation development. Social media Nigeria lè ṣe. Hello my beautiful people, this is Real Talks with Iyabo Ojo. I want to talk to those who have the spirit to do good. Now, a lot of times, if you're someone like me who has done so many things for people, and somewhere or the other you feel that you have been rewarded with evil, or with people who just do not appreciate that which you have done, I want you to understand one thing. God picked you out of 1,000,000 and 1,000,000,000 of people. And He said, I have given you that grace
to be a blessing. If you have that grace to be a blessing to people, know that you are special. Know that you are unique. Know that God created you for that purpose. Now, every single one of us, we have a purpose why we are here in this world. But not everybody have that grace. That grace to give, that heart of gold. Not everyone has it. And it's okay when you do things and you are not being rewarded the way you expect. Do you know why you feel so bad when that happens? It's because that you put your expectation of your reward on people and instead of on God. Because you have helped someone does not mean that person is going to pay you back with the same good that you have done. Most times you do not even get a thank you from people that you have helped. They forget so easily. Some of them even begin to hate you for no reason. But I want to tell you something today. That God that has put you in that position, trust me, He has greater plans for you. Your reward is not from man, but from Him. The way He chooses to pay back that good that you have been doing is on Him and not on you. That's why the Bible says that His ways are not our ways and His thoughts are not our thoughts, because He's not a man that He should lie, nor is He a son of man that He should even repent. When He says He will do a thing, He will do it. And if He has given you that grace to be a blessing, and you choose to say because you have been heartbroken or someone has stabbed you or someone does not appreciate that which you have done, and you turn away from that, He will take that gift from you and He will give it to somebody else. There's an abundant blessing. There's a unique blessing that comes with giving. As much as you give, you will receive 1,000,000,000 fold. Your children will receive. Your grandchildren will receive. Your great-grandchildren will receive. You are blessed among many. Never, never, never believe that that person that you have helped is the one to pay you back. Know that your reward is from God. Know that God is He that will bless you. And no matter how many times they try to pull you down, know that God, in His infinite mercy, will always take you out of it. He will take you out of all the plans that the enemy has planned for you. He will take you away from the pit of hell that the enemy has dug for you. And I'm not speaking just mere words. I am speaking from knowledge. I am speaking from experience. That if you are that person that God has blessed your heart to be a giver, you are unique. If you are that person that God has blessed to be a helper, you are blessed. Your reward cannot be compared to any other reward, because it's He that will reward you. I need you to know that today. Never feel disappointed when people that you have helped turn their back against you. Never feel disappointed in any form, in any way, in any manner. Know that God, He never fails. Whatever He says that He will do, He will do. Believe in yourself. It's a blessing to be a giver. I know the time I could. Everybody wọlé báyìí. Ẹ ti rí ẹni kó ń káwọn èèyàn. Kí ló wà láàrin wọn àti Funke Akindele? Tó tí Funke Akindele ìjà lóhùn dáadáa. Ṣé ẹ kò rí bá? Ẹni kó kún bọ̀, ogún dé àbògùn kò dé. Ẹni kó mọ ohun tá a fẹ́ ṣe o, n kò mọ ohun tá a fẹ́ ka láìsí. N kò mọ ohun tá a fẹ́ ka láìsí o. Lórí ọ̀rọ̀ àwọn obìnrin wa nínú indọ́sírì. Indọ́sírì ẹ̀mí ọmọ bí táwọn obìnrin ìdẹ̀fẹ̀ bá indọ́sírì dé báyìí. Ká máa wí lọ, ká máa wí bọ̀. Ẹ̀tọ́ Fẹ́mi Adébáyọ̀. Ìyẹn náà dé ó bẹ̀rẹ̀ sí kí gbogbo àwọn èèyàn, kí gbogbo àwọn èèyàn. Kí ìdè tí kò kí Funke Akindele. Kí ló fà á tí kò fi kí ẹ sọ fún mi náà? Ogun kò yè, sógun kò yè bẹ́ẹ̀. Sógun kò yè ṣẹlẹ̀ báyẹn. Ẹ̀rí
ẹni pé Funke Akindele tún wò ó kò ṣe kò ròhùn ẹ ó ti ní ohun tó gbọ́ bẹ́ẹ̀ kò bá láti sínú sí yàn ẹnì rí bá ẹnì rí bá bí kò bá sí àti sínú kan pẹ̀lú ẹ ẹnì rí bá ọ̀rọ̀ Yomi Fabiyi rẹ o ọ̀rọ̀ Yomi Fabiyi ló ṣe Yomi Fabiyi áńgẹ́lì Ọlọ́run kan wà lọkùnrin áńgẹ́lì Ọlọ́run kan ní yàrá pé láti gba tọrọ àbàjẹ́ ṣàtìṣẹlẹ̀ báyìí ní Yomi Fabiyi ti sọ pé ẹ kò jẹ́ ká pàánù pọ̀sọ́ náà kan onígbàngbégbá alágbọ̀ngbàgbọ̀n aláwọ̀ ẹ̀wù tí ó sẹ́ẹ̀rì Yomi Fabiyi ọ̀rọ̀ ẹ̀fẹ́ ṣe o ọ̀rọ̀ ẹ̀fẹ́ ṣe ẹ̀yìn àgbààgbà nú eré orí ìtàgé ẹ̀jẹ̀ ìdákẹ́ ẹ̀bùkẹ́dìwọ́ báyìí ẹ̀ ń wò ẹ̀ dá sí sẹ́ẹ̀rì kó tún ti ń bọ̀ ó ti ń rúgbó bọ̀ ẹni ọ̀pẹ tó yẹ máa kù ewé pé ní ọ́n kì í ṣe ń tọ́mọ́ kékeré lè jà báyìí kó fi sára gbàgbàgbà gan jà kó máa jò òjò wá ní Iyabo Ojo náà wọn ò ní gbà àti wá Funke Akindele kí ìṣẹ̀lẹ̀ ẹ jáde síta gbangba ká ẹ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ títọ́ ẹ̀ má kò fi ń kí yín tó bẹ́ẹ̀ táyà kò fi dáhùn tó fi jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ju bọ́ sí wọ́n ní bá lọ àbọ̀nbọ̀ ẹni pé gbàdí Fẹ́mi Adébáyọ̀ ọ̀dẹ ẹni bá iṣẹ́ kẹ́yìn náà ọlọ́run àtijọ́ ló ń pẹ́ tí sí aeroplane ló dẹ̀ wọ̀ ètò ẹ̀wọ̀ aeroplane atẹ́gùn ló bá iṣẹ́ ẹ̀wọ̀n bóyá ìṣẹ̀lẹ̀ inú tí iná kò dùn gbàdí Fẹ́mi Adébáyọ̀ kò kì í dáadáa bóyá máa rí rẹ̀ tó ẹ̀nà ẹ̀ kò kì tó ẹ̀ máa kò bó ṣe kẹ́kì ẹlẹ́jọ́ wà lórí ìgbà ni ẹjọ́ ń tà ní ẹjọ́ ń tajà ní kìdì ẹ̀yin àgbàlagbà ẹ bá wọn arábì sọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà tẹ́ bù kẹ́dí wọnú inú iṣẹ́ eré orí ìtàgé ìjà ẹ̀wọ̀n tó dẹ̀ ṣẹlẹ̀ lórí social media káàkiri lórí ayélujára bá kò bá gbọ́ tó lórin àgbọ́ ti pásítọ̀ àgbọ́ ti babaláwo àgbọ́ tàfà kábàálọ̀ kábàbọ̀ ó dé rí ọ̀hún lórí orí ìtàgé ẹ̀yin bóyá ti pé ọmọọṣẹ́ fọ̀gà tayín lọ gbáà ọmọọṣẹ́ ti sọ gàdí tayín ọmọọṣẹ́ ti sọ gàdí rìsíìtì táwọn ń gbàlẹ̀ oúnjẹ ẹ̀ ń gbà tó yẹ kí tẹ́nu bá ti jẹ ojú àti mo yìí ń bọ̀ lórí yẹn ẹ máa gbóhùn ẹ̀wọ̀n ẹ̀ lẹ́nu mi ẹ máa gbóhùn ẹ̀wọ̀n ẹ̀ lẹ́nu mi máa tún já yín sí ẹ wo kí ẹ̀yin ọ̀gá wa gbogbo ọ̀gá tó bá mọ̀ pọ̀rọ̀ ìkànnì ẹ̀pà àwọn tó bá yẹ kẹ́ ẹ pè wọn kẹ́ ẹ ṣàtúnṣe ẹ má bàṣẹ ìjẹ oníkálukú nǹkan tán ẹ lẹ́ni ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin inú wa lẹ́sẹ̀ àwọn obìnrin ilé orí ìtàgé wọ́n ń ṣe yẹn bí Sunday inú àwẹ̀ wọ́n ń ṣe dáadáa bí èpo náà yẹ wọ́n wá ń pariwo òfò bí òró tó gbé kaná nínú ẹ̀rùn ẹ wo bí ẹ ṣàtúnṣe o oníkálukú nǹkan tán ẹ lẹ́ni ọ́ ètò ìṣẹ̀lẹ̀ yìí mọ̀ mọ̀ pé Yomi Fabiyi adìbọ̀wọ́ lẹ́rán báyìí mo jẹ́rìí ó máa sọ̀gúnlù tó ọ̀rọ̀ lù wọ́n wà á ní ṣe tó àbí kò tán tẹ́ ẹ bá jẹ́ kọ́rọ̀ Yomi Fabiyi ṣe ẹ jẹ́ ká pa ọ̀pọ̀ kàbára wa so tọrọ ẹ jẹ́ ká pa ọ̀pọ̀ kàbára wa so tọrọ láti pàtí bàbá Ìjẹ̀ṣà tó ti sọ̀rọ̀ báyìí lẹ́sẹ̀ yìí ẹ jẹ́ sinmi kò sí sinmi mọ́ nígbà tó ń jò wèrèwèrè bí ejò tó ń ké sí méjì ẹ ṣàtúnṣe bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá náà kò ní gbọ́ èmi náà mi ò ní fi lọ́rùn lẹ̀ ẹ wo bí bẹ́ẹ̀ bá kọ̀ táwọn gàbá dákẹ́kọ̀ọ́ bá náà kò ní dá sí àwọn kò ní mo tó yẹ ká ẹ jẹ́ ká pèrè àwa jọ ká gbàdúrà ká ṣe sàrà tó bá yẹ ká ṣe sàrà ká lọ mọ́sálásí ká lọ ṣọ́ọ̀ṣì ká má kú kó òjijì mọ́ òṣìlẹ̀ ń ṣe ẹ̀dà ẹ̀ máa bàṣẹ́ ìjẹ́ o tẹ́ ẹ bá bàjẹ́ àtúbọ̀tán tí náà ó kù sọ́wọ́ Ọlọ́run mo ń bọ̀ mi ti dè ire o.